ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. الحمد لله والصلاة والسلام على خير خلق الله سيدنا محمد وعلى آله وصحابه وسلم. adúpẹ́ fún Ọlọ́run, atọrọ ìkẹ́ ìgẹ̀ fún ànábì, atọrọ ìkẹ́ àti àforíjì fún àwọn òkú wa tí wọ́n ti lọ, àwọn bàbá tí wọ́n bí wa ni, àwọn àlùfáà tí wọ́n kọ́ wa àtàwọn tí wọ́n tọ́ wa àti gbogbo ọ̀nà tá a gbà lókú lọ́run tí fi dórí àwọn bàbá wa Alhaji Saifuddeen Saka Àríkọ́ṣe àtàwọn ìyàwó wọn àtàwọn ọmọ wọn tí wọ́n ti lọ. Ọlọ́run bá wa ṣekún sinmi fún wọn, kó ṣe sàárè wọn lábàtà àlìjánà. Gbogbo àwọn tí wọ́n wá ṣẹ́kù láwọn olùkọ́ wa, àwọn òbí wa, àwọn àlùfáà wa, Ọlọ́run wa tọrọ fún wọn títí fi dórí tiwa náà, kọ́lọ́run mọ́ṣẹ́ ìbá wa ṣẹ́ wọn kù dáadáa, Ọlọ́run mọ́ṣẹ́ wọn kù bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àláfíà ara Ọlọ́run bá wa jogún ẹ̀ fún wọn, kó jogún ẹ̀ fáwa náà, mọ́ dà wọ́n láàmú, mọ́ dà wá láàmú, ọlá ìpè méjì Ọlọ́run. Bẹ́ẹ̀ náà la tọrọ sínú ìlú wa, ìlú Àjàrà, kọ́lọ́run kí ọmọṣẹ́ mú àtìlẹ́yìn rẹ̀ bá wà nínú ìlú náà, kí gbogbo àwọn ìmáàmù tí ń bẹ ń bẹ, Imam Abdulrafi ni, Imam Jami, Imam Thabit, fi kárí gbogbo àwọn àlùfáà tí wọ́n ń darí ètò Àjàrà, àkí wọn. Àwa kí àwọn ọmọ ìyá wa pàtàkì tọ́lọ́hun ní kí iléeṣẹ́ yìí kó sọ jáde láti rí ọwọ́ wọn, àwọn ọmọ ìyá wa, àwọn ọmọ bàbá wa Alhaji Saifuddeen Saka Àríkọ́ṣe, àwọn Alhaji wa Abdulrazak Saifuddeen Saka Àríkọ́ṣe, àwọn Alhaji wa Musa Saifuddeen Saka Àríkọ́ṣe, fi kárí gbogbo àwọn ẹ̀gbọ́n wọn àtàwọn àbúrò wọn lọ́kùnrin àti lóbìnrin. Abẹ́ Ọlọ́run fún wọn, ìṣọ́ Ọlọ́run, ààbò Ọlọ́run, àtìlẹ́yìn látọ̀dọ̀ Ọlọ́run, kọ́lọ́run jẹ́ ọmọ bẹ pẹ̀lú wọn. Iṣẹ́ ṣe wọn kọ́lọ́run fa àlùbáríkà sí, èyí tí wọ́n gbélẹ̀ yìí kọ́lọ́run wọlá àlùbáríkà ẹ̀ mọ́ wọn lára, kọ́lọ́run kó tijú ẹ̀ mọ́ wọn lára. Gbogbo ọjọ́ tí wọ́n bá ti nídìí Ọlọ́run, kọ́lọ́run wọlá èyí tí wọ́n ń ṣe yìí, Ọlọ́run mọ́ bá wa dá wọn lóhùn. Àwa tọrọ fáwọn mùsírìfù wa Dr. Abdulrahim Shitu Thani, àláfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú wọn, ìṣọ́ Ọlọ́run, ààbò Ọlọ́run kó máa bẹ pẹ̀lú àwọn àlùfáà wa. Àtọrọ fún àwọn mùdírù wa ní ọgbà Markaz àti gbogbo àwọn àfáà tí ń bẹ ń bẹ, àláfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú wọn. Bẹ́ẹ̀ náà látọrọ fún gbogbo àwọn àlùfáà tí wọ́n kọjá lójúlé iṣẹ́ tá a wà yìí láti máa dá wa lẹ́kọ̀ọ́. Àtọrọ fún wọn àláfíà ara, àtọ̀pọ̀ àzìkí tá a fi máa ríṣẹ́ náà ṣe, kọ́lọ́run kó ṣe rọrùn fún wa. Àtọrọ fún gbogbo àwọn òṣìṣẹ́ wa lójúlé iṣẹ́ Sunna TV, Ọlọ́run àwọn náà ń ṣiṣẹ́ Ọlọ́run ní lára èyí tí wọ́n ń ṣe yìí, Ọlọ́run mọ́ṣẹ́ ìbá wa ṣe tiwọn náà, Ọlọ́run mọ́ fi wọ́n lẹ̀, gbogbo dúkìá wọn táwọn náà ń fi ilẹ̀ fi wá mójútó yìí tí wọ́n mójútó yìí, Ọlọ́run bá wa dúró ti iṣẹ́ ṣe wọn, bá wa jẹ́ kálùbáríkà wọn pọ̀ kí wọ́n jèrè lára àwọn ọmọ wọn. Náà àwa kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa, tí wọ́n ń wò wá lọ́nà tó jìn lórílẹ̀-èdè tá a wà yìí ni àti ní gbogbo bí tí wọ́n ti ń wò wá lágbàáyé, a kí yín fún ìmọ̀ fàsìkò yín lẹ̀
láti máa fi wo Sunna TV, láti máa gbọ́rọ̀ Ọlọ́run, torí pé ẹ mọ̀ pé tí ó ṣe wá láǹfààní tí ó kùkù wá òun náà ní ká máa gbọ́rọ̀ Ọlọ́run, torí pé níbi ìmọ̀ gbọ́rọ̀ Ọlọ́run náà lèyàn ó ti máa túnra rẹ̀ ṣe níwájú Ọlọ́run, níbi ìmọ̀ gbọ́rọ̀ Ọlọ́run náà lèyàn ó ti máa tẹ̀síwájú nínú iṣẹ́ rere tí ń ṣe níwájú Ọlọ́run. èyí táwa náà wá fẹ́ sọ fúnra wa lónìí lára ọ̀rọ̀ Ọlọ́run tọ́lọ́run ọba fi rán wa, lára ọ̀rọ̀ Ànábì wa Muhammad tó fi rán wa pé ká wá sọ̀rọ̀ nípa al-ilmu wa fadluhu, ká wá sọ̀rọ̀ nípa ọlá tí ń bẹ fún ìmọ̀ àti ọlá tí ń bẹ fún ìmọ̀. wal manhaju nabi fi talabihi, ìlànà Ànábì lórí wíwá ìmọ̀ òun náà ni tí a wá sọ. ìmọ̀ gbogbo wa náà la mọ̀ pé láyé tá wà yìí ń tí ń jẹ́ ìmọ̀ òun ló láyé, ìmọ̀ ló láyé. béèyàn ò bá nímọ̀ láyé tá wà yìí kò ráyé wá, béèyàn bá ya láìmọ̀ láyé tá wà yìí kò ráyé wá. ìmọ̀ ló fi lo ayé, ìmọ̀ ló fi ṣe ayé, ìmọ̀ ló fi rí ètò ayé ṣe, náà ló fi rí ìjọba Ọlọ́run ọba wọ̀. ìmọ̀ ni náà ló fa sábàbí tó fi já sí pé Ọlọ́run ọba àlékè ọlá khalaqal insana, Ọlọ́run ọba dá àwa èèyàn, ó dá wa ìgbà Ọlọ́run ọba dá wa tán wazawadahu bi adawatil ilmi wal ma'rifa. Ọlọ́run mọ̀ pé ìmọ̀ ló láyé, ìmọ̀ la fi lo ayé, ìmọ̀ ni ó wúlò fáyé. bá díjọ́ gbéǹde alkiyama náà ìmọ̀ ni, bó bá wọ sàárè ìmọ̀ ni. béèyàn ò nímọ̀ láyé tí ò nímọ̀ fi wọ sàárè yóò jìyà, torí pé gbogbo ohun tí wọ́n béèrè lọ́dọ̀ ẹ nínú sàárè látara àmọ̀ yìí náà ni, ìmọ̀ ni. lọ́fà sọ́wàbí ìgbà Ọlọ́run ọba dá wa èèyàn sáyé, Ọlọ́run ọba wa pèsè àwọn irinṣẹ́ mímọ̀, Ọlọ́run ọba pèsè ẹ̀ fún wa. wàhíyà sámú wàlbásọ́rù wàlàákìl, àwọn irinṣẹ́ mímọ̀ òun náà ni etí ta fi ń gbọ́, ara irinṣẹ́ mímọ̀ ni. béèyàn ò bá létí tí ó fi gbọ́ràn ìmọ̀ rẹ̀ ó dí, ìmọ̀ rẹ̀ ó dí, nítorí kò ní gbọ́hun tá ń wí, kò ní gbọ́hun tá fà ń sọ, kò ní gbọ́hun tẹ́ni tí ń kọ́ ní mímọ̀ ń sọ. ẹlẹ́kejì òun náà ni albásọ́rù, òun náà ni ojú tó fi máa wo ìmọ̀, tó fi rí ìmọ̀ gidi. Ọlọ́run fún wa wàlàákìlù. ẹlẹ́kẹ̀ẹ́ta òun náà ni làákàyè tá a fi ń de ìmọ̀ mọ́lẹ̀, tó sì pé àwọn irinṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta ni bàbá ti ṣàfẹ́kù ẹ̀ lára ẹnìkan, Olúwa ti ṣàfẹ́kù ìmọ̀. Ọlọ́run rí pé ìmọ̀ ni kó tó lè dégbèsí ayé ẹnìkan, jẹ́mọ́ àfi ká dúpẹ́ fọ́lọ́run ọba tó dá wa pé, ó dá wa àdí, torí gbogbo ẹni tọ́lọ́run ọba bá ti dálẹ́dì ó ti ṣàfẹ́kù mímọ̀, ìmọ̀ ò ní pé lára ẹ̀. ẹwà àwọn ẹranko tọ́lọ́run ọba dá, àwọn náà lọ́nà tọ́lọ́run tí ń fi ìmọ̀ mọ̀ wọ́n, tí wọ́n fi ń lo ìmọ̀ lóríṣiríṣi. tẹ́ẹ̀mọ̀ ara àwọn ẹranko tí wọ́n máa lo mímọ̀, wọ́n máa lo mímọ̀ tọ́mọ̀ wá wò pé ẹranko ní lo mímọ̀ báyìí, ẹ wá ní tèèyàn. Ọlọ́run tó dá wa ti mọ̀ pé ayé ta wá ayé ìmọ̀ ni, a gbọ́dọ̀ ní mímọ̀. àwọn irinṣẹ́ tá a fi ní mímọ̀ Ọlọ́run dá fún wa. lọ́lọ́run ọba àlékè ọlá fi ń sọ inú Al-Qur'ani, ó ní wallahu akhrajakum min butuni ummahatikum, ó ní mi Ọlọ́run ọba mo yọ ẹnìkọ̀ọ̀kan yín jáde láti inú àpò láàyà yín. àwọn ìyá yín bí yín sáyé, àwọn ìyá wa wọ́n bí wa sáyé. La ta'lamuna shay'a,
ìjọ adáyé àmọ́ nǹkankan nímọ̀ kan nípa ayé àmọ́ nǹkankan nípa ara wa àmọ́ bá ṣe dáyé àmọ́ nǹkankan nípa ọlọ́run ní lẹ́yìn wá àgbà ni waja'ala lakumus sam'a wal absara wal af'idata la'allakum tashkurun. ọlọ́run ní lẹ́yìn wá àgbà ni èmi ọlọ́run ọba mo wá ṣètò ìgbà mò ń dá yín lọ́wọ́ àwọn ètò mímọ̀ àwọn irinṣẹ́ mímọ̀ mo fún yín létí kò dúró ń bẹ̀ mo fún yín lójú kò dúró ń bẹ̀ mo fún yín ní làákàyè tó já sí pé òun lọ̀gá mímọ̀ mo fún yín nítorí kí ni kẹ́ lè máa dúpẹ́ fèmí ọlọ́run torí pé àwọn tó lè sọ ẹ́ doni mímọ̀ làwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ni bọ́ba ti létí tó lójú tó ní làákàyè bọ́ọ̀bá wá nímọ̀ nǹkan ṣe ọ́ irinṣẹ́ tọ́lọ́run ọba dá fún ọ kò wúlò fún ọ ní ìmọ̀ òun ló láyé àkọ́kọ́ nù ní nínú ọlá tọ́lọ́run ọba ṣe fún wa ẹlẹ́kejì ọlọ́run ọba àlékè ọlá ẹ máa wò ẹ̀sìn ìsìláàmù tá ń bẹ nínú ẹ̀ yìí wal ìsìláàmù yìí dinul ilm ìmọ̀ ẹ̀sìn ni ẹ̀sìn ìmọ̀ ni ẹ̀sìn kan tó wálé tọ́lọ́run fi ránṣẹ́ sáyé láti wá kọ́ wa ní mímọ̀ náà ní Islam ló fi já sí pé àkọ́kọ́ àyà tó sọ̀kalẹ̀ minal Qur'ani tó sọ̀kalẹ̀ fánàbí wa Muhammad nínú al-Qur'ani àkọ́kọ́ àyà ni ta'amuru bil qira'a la ilaha illallah àṣẹ àkọ́kọ́ nǹkan tí àyà ní sọ̀kalẹ̀ wá pa ànábì wa Muhammad òun náà ni ìkìrá àkọ́kọ́ àyà tó sọ̀kalẹ̀ ọlọ́run ò sọ fún pé nígbà àyà sọ̀kalẹ̀ lákọ́kọ́ ọlọ́run kì í ṣe àyà pé lọ kírun àyà bẹ́ẹ̀ kọ́ lọ gbàwẹ̀ torí pé kò tí ì nímọ̀ nípa ìrun kò ì nímọ̀ nípa àwẹ̀ a gbọ́dọ̀ jẹ́ ó nímọ̀ nípa rẹ̀ ló fi já sí pé àlẹ́ ilmu ìmánì kọbúlà làámálì lèyàn máa ń níná kó tó di pé iṣẹ́ tó yẹ ó wá ṣe lẹ́yìn ìgbà tó bá nímọ̀ ìmánì gangan ni ó kọ́ níṣẹ́ tó yẹ ó ṣe. àlẹ́ ilmu ìmọ̀ ni kọbúlà lùkọ́ọ̀lì wà làámálì kó tó lè sọ̀rọ̀ ọgbọ́dọ̀ nímọ̀ tó ní jáláròyé tó ní mọ̀ sọ̀sọ̀kísọ lẹ́nu tọ́rọ̀ rẹ̀ ó mọ̀ ṣe déédéé tọ́lọ́hun tí ó mọ̀ ṣe déédéé tànábì yóò mọ̀ ṣe déédéé táwọn ayé ń fẹ́ gbọ́ látara àmọ́ tí ìmọ̀tọ́ ọba mà ló fi já sí pé àkọ́kọ́ àyà ni tó sọ̀kalẹ̀ allati hiya miftahul ulum kọ́kọ́rọ́ mímọ̀ tọ́lọ́hun sọ̀kalẹ̀ fánàbí wa Muhammad òun náà ni ìkìrá tọ́lọ́hun bá alékè ọlá ń sọ fún látẹnu màláíkà Jìbìrìlù níjọ́ náà lọ́hùn pé ikra èrè ànábì wa Muhammad kàá níjọ́ náà ànábì ọmọ ohun tó fẹ́ kà kọ̀ mọ́ títí débi pé Jìbìrìlù wá ń sọ fún pé ikra bísmì rabbika allazi khalaq kàá lórúkọ ọlọ́run ọba tó dá ọ máa ka lórúkọ ọlọ́run ọba tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa ka nǹkan pẹ̀lú àṣẹ ọlọ́run ọba ni khalaqal insana min alaq ọba tó já sí pé òun lọba tó dá gbogbo èèyàn ó dá wa láti bí ẹ̀jẹ̀ dídì lọ́lọ́run ọba ti dá wa ìkìrá èrè ànábì máa ka wa rabbukal akram ọlọ́run ọba tó ní sọ fún ọ pé kó máa ka nǹkan yìí òun lọba tí ó lápọ̀nlé mọ́ wá wò gbogbo ẹni bá wá ń ka nǹkan tó tara tí ń ka ní tó doni mímọ̀ ó dẹni àpọ́nlé ẹwà àwùjọ tá a wà yìí ta ló lápọ̀nlé tó ń mímọ̀ kò sí bọ́ba ń wá àpọ́nlé tó ń wá gbéga tó ń wá iyì kò sí ń tọ́ wá láyé tí ìṣàṣì pé mímọ̀ ni ó fún ìmọ̀ ni kàá pẹ̀lú orúkọ ọlọ́run ọba alápọ̀nlé bọ́bá ti wá ń kà á lórúkọ ọlọ́run ọba alápọ̀nlé nì bọ́bá tara abẹ̀ tó ní mímọ̀ ìwọ náà dẹni àpọ́nlé
la ilaha illallah. Ọba yìí, ọba tí mo sọ fún ọ pé kọ́ ọmọ kankan látara àṣẹ rẹ̀ yìí, ọba yìí náà òun lọba tó já sí wípé allama bil qalam, òun lọba tó já sí wípé látara gègé, ọlọ́run ọba tó pàṣẹ fún gègé pé ọmọ kọ̀ọ̀kan tó wá ní kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìmọ̀wó ní bẹ láyé lónìí tí ì ṣe pé gègé ní kọ sílẹ̀, ìmọ̀wó la fẹ́ kà, gègé ní òun ló kọ ọkọ̀ sílẹ̀. Ọlọ́run yìí ni allamal insana ma lam ya'lam, òun ní fi mọ gbogbo ohun táàmà ní fi mọ̀ wá torí pé awáyé láláì mọ́ ni. Bàbá wa dáyé ọ wá tọ̀ ọ̀nà mímọ́, bàbá wa tọ̀ ọ̀nà mímọ́ ó dò mímọ́. Ọ̀rọ̀ yìí tọ́lọ́run ọba sọ fánàbí wa Muhammad kìí ṣe tànàbí wa Muhammad nìkan, ẹwọ̀rọ̀ ńlá tí Islam tó fi bẹ̀rẹ̀ ìpìlẹ̀ ìmọ̀. Mímọ̀ ni Islam fi bẹ̀rẹ̀ ló fi fọ́ndé ìpìlẹ̀ rẹ̀, mímọ̀ ni. Làwọn bàbá Yorùbá fi ń sọ wípé ìmọ̀ ló làdíìnì, ọgbọ́n ò gbé. Yàní bọ́ọ̀ bá nímọ̀ nípa àdíìnì kò sọ́gbọ́n erí níbi ọ̀rọ̀ ẹ̀sìn. Ọ̀rọ̀ yìí ìkìlá tọ́lọ́wọ́n ọba sọ fún ànábì wa Muhammad, tọ́lọ́wọ́n ọba sọ fún lam yakun li Muhammad fahasib, ànábì nìkan kọ́ Ọlọ́run sọ fún, ànábì nìkan òun kọ́ Ọlọ́run ọba sọ fún, bal li jami'in nasi, Ọlọ́run ọba sọ fún gbogbo èèyàn lágbàáyé ni pé ẹ máa ka nǹkan, torí pé látara ìmọ̀ ka nǹkan ni ìbẹ̀lẹ̀ yóò ti máa doni mímọ̀. Gbogbo ẹni bá fẹ́ mọ̀ nǹkan ó ń láti máa ka nǹkan, ó ń láti máa gbọ́ nǹkan, ó sì ń láti máa fi ọpọlọ rẹ̀ láti máa dá ọpọlọ ní láàmú lórí mímọ̀ àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ni. Máa ka nǹkan, máa fi ojú rẹ̀ fi ka nǹkan nínú tírà nínú ìwé, máa fetí rẹ̀ fi gbọ́ ohun táwọn olùmọ̀ ń sọ, máa fi ọkàn rẹ̀ máa dá láàmú, máa ṣe wàhálà pẹ̀lú làákàyè àtọkàn tọ́lọ́run fún ọ. Látara bẹ́ẹ̀ ni ó dẹni tí ó nímọ̀. Ẹ wá wò ó, láti ìgbà ni tí ìsìláàmù tó ti gbé ọ̀rọ̀ mímọ̀ yìí tó ti gbé kalẹ̀ fún ànábì wa Muhammad, láti ìgbà ní láyéláyé ni wọ́n fi ń jẹ́ wípé annal ìsìláàmù yìí já ó dé ní dídé tó já sí wípé yamuqul jahl, ọwá láti wá lé àìmọ̀kànmọ̀kàn kó lórílẹ̀ ni. Ìsìláàmù dé láti wá lé àìmọ̀kàn, láti wá lé kó lórílẹ̀, wa yanshurul ilm, kó wá fún ìmọ̀ká kí gbogbo ayé kádò mímọ̀. Tí Ìsìláàmù wá ṣe nù ni, torí pé ìmọ̀ yìí, ìmọ̀tẹ́rí yìí ni ìmọ̀tún ìdẹ̀ra kan ní. Ẹ̀yin ẹwà àwọn olùmọ̀, Ọlọ́run ti gbé àpọ́nlé fún ìmọ̀, ó wá gbé àpọ́nlé fáwọn olùmọ̀ látara àmọ̀ tọ́lọ́run fún wọn, ó gbé wọn ga, ó sọ wọn dẹni ọlá. Ó dá kéèyàn onímọ̀. Ìmọ̀ yìí ní ìmọ̀tún ìdẹ̀ra kan ní imtanallahu biha ala nabiyyihi Muhammad sallallahu alayhi wa sallam, ìdẹ̀ra kan ní tọ́lọ́run pé dẹ̀ra ni ó pèlé ànábì, ó lo ìdẹ̀ra ni ó lò fànàbì, ànábì nímọ̀ ó gbò háyà. Bẹ́ẹ̀ni kan bá àfáà kan lọ́dọ̀ ààrẹ lọ́hùn kọ́lọ̀n bá wa pé ńlákàyè, ó ní bọ̀bọ́ọ̀nì, ànábì lẹ́nu ààrẹ ànábì ní pè ní bọ̀bọ́ọ̀nì. Ó ní sọ bọ̀bọ́ọ̀nì kò bá àwọn òbí rẹ̀ méjèèjì láyé, kò ní ẹ̀kọ́ kan tó lè kọ́ wa nípa ọ̀rọ̀ àwọn òbí. Ó ní bọ̀bọ́ tí ò bá àwọn òbí ẹ̀ láyé ń pè ànábì ń bọ̀bọ́ lẹ́nu ẹ̀ pé kò bá ànábì láyé, nítorí pé kò bá ànábì láyé nì kò ní ànábì, nítorí pé ànábì ò bá àwọn òbí rẹ̀ láyé kò ní ẹ̀kọ́ kan tó lè kọ́ wa nípa àwọn òbí. Mo ń sọ fáwọn èèyàn, mo náláyì mọ̀kan ni àmọ́ ẹ mọ́ pẹ̀lú ẹ̀, ẹ̀yin ẹ sọ fún pé òun tó bá àwọn òbí rẹ̀ láyé, ẹ̀kọ́ tó yẹ kẹ́ lò pẹ̀lú àwọn òbí yín, kó kọ́ yín kẹ́kọ̀ọ́ náà wá yàtọ̀ sí ìtànà Muhammad kọ́ wa, tí ì bá ṣe pé nǹkan ṣe lákàyè.
Ànábì Muhammad olùmọ̀ ayé àlùfáà àgbà tó já sí pé ọlọ́run ọba pé ìdẹ̀ra mímọ̀ lérí ẹ̀, ọlọ́run pé ìdẹ̀ra mímọ̀ lérí ẹ̀ bọ́lọ́run ti ṣe fáwọn ànábì tí wọ́n ṣáájú tó fi ìmọ̀ tó fi kẹ́ wọn tó fi ìmọ̀ ròyìn wọn. lọ́lọ́run ọba àlekè ọlá fi ń sọ fún ànábì wa Muhammad wípé wa 'allamaka ma lam takun ta'lam, àwọn ọlọ́run ọba ìmọ̀ ń tọ́ ọ̀mà ìntọ́ nímọ̀ nípa rẹ̀ àwọn ọlọ́run á fi mọ̀ ọ́n. kò sí ní tó fẹ́ nínú ìmọ̀ tá à ní fi mọ̀ ọ́n, torí pé wa kana fadlullahi alayka azima. ọlọ́run lérí ànábì wa Muhammad ọlá ńlá ni ọlá tọ́lọ́run ṣe fánà Muhammad. bákan náà àwọn àlìhùmọ̀ ànábì, gbogbo ẹni tí tún bẹ nínú àlìhùmọ̀ ànábì wa Muhammad lóde òní tí ò nímọ̀, tí ò mọ gbìyànjú lẹ́yìn mímọ̀, ó ń ṣe ra rẹ̀, ó sọ nǹkan nù fúnra rẹ̀, torí pé ìmọ̀ ni nǹkankan ni tó já sí pé ọlọ́run ọba àlékè ọlá ìdẹ̀ra kan ni tó já sí pé ọlọ́run tún ṣe é nídẹ̀ra lórí àwa àlìhùmọ̀ ànábì wa Muhammad. ìdẹ̀ra ni lórí wa, ọlọ́run fi ìmọ̀ fi kẹ́ wa ká wá mímọ̀. kò símọ̀ tó pamọ́ lóde òní téèyàn fẹ́ mọ̀ tí ó mọ̀ nínú Islam. ìmọ̀ ti pọ̀ nímọ̀ tó lálàáfíà nínú Islam lóde òní. lọ́lọ́run fi ń sọ fún wa wípé òun ọlọ́run ọba kama arsalna fikum rasulan minkum yatlu alaykum ayatina. ọlọ́run ní nítorí kẹ́lẹ̀ nímọ̀ kẹ́lẹ̀ mọ̀ kí nǹkankan kọ́mọ̀ pamọ́ sí yín nínú mímọ̀ lójú ọ̀nà ọlọ́run. àwa ọlọ́run arsalna fikum rasulan, agbé òjíṣẹ́ dìde láàrin yín minkum rasulan, arsalna minkum rasulan fikum rasulan minkum yàtìlú alaykum ayatina. ní òjíṣẹ́ tó já sí wípé agbédìde láàrin yín tí ọmọ wa ka àwọn àyà àwọn àmì àwọ ọlọ́run ọba tí ọmọ kà á fún yín wa yudhakkikum yóò mọ̀ ṣàfọ̀mọ́ yín nípa àwọn tí ọ̀dá, yóò mọ̀ ṣàfọ̀mọ́ yín nípa rẹ̀. wa yu'allimukumul kitaba wal hikma, yóò mọ̀ kọ́ yín ní tírà, yóò mọ̀ kọ́ yín lọ́gbọ́n, yóò mọ̀ kọ́ yín lálùkùránì. mọ̀ àlùkùránì. àwọn mùsùlùmí ń bẹ láyé lónìí nísìn wọn mọ̀ àlùkùránì, wọn sáré láti mọ̀. gbìyànjú ẹ̀, la ilaha illallah. ọlọ́run ti ní wa yu'allimukum ma lam takunu ta'lamun. àwọn tẹ́ mọ̀ lẹ́yìn àlùkùránì ànábì ó tún mọ̀ kọ́ yín, yóò mọ̀ kọ́ yín láwọn tẹ́ mọ̀. ànábì ó mọ̀ kọ́ yín, kò wá sí láyé mọ́, ànábì ò sí láyé mọ́, àlùkùránì ń bẹ láyé, yóò mọ̀ kọ́ yín. ọ̀rọ̀ ọlọ́run ni, ọ̀rọ̀ ànábì ni, ìmọ̀nù ni. hadisi ń bẹ láyé, yóò mọ̀ kọ́ yín. ọ̀rọ̀ ànábì ni, yóò mọ̀ kọ́ yín nímọ̀, yóò mọ̀ kọ́ yín lẹ́sìn. níbi tí ìmọ̀ ni tó lọ́ládé li sharafi manzilatihi, níbi tí ìmọ̀ ni tó lọ́ládé ló fi já sí pé ọlọ́run ọba àlékè ọlá ìgbà tí ń jẹ́rìí pàtàkì mímọ̀ bẹ ara rẹ̀, pàtàkì ìjọkànṣo rẹ̀, ìgbà tí ń jẹ́rìí ẹ̀ tó fi jẹ́rìí àwọn màláíkà fi tẹ̀lé jẹ́rìí tiẹ̀, ìjẹ́rìí tó sì kẹta òun ni jẹ́rìí àwọn onímọ̀. ọlọ́run ní shahidallahu, òun ọlọ́run ọba òun jẹ́rìí ara tòun ipe òun ọlọ́run ọba annahu la ilaha illahu, pé òun ọlọ́run ọba ni òun lọ́ba aṣọ, kò sọ́ba kan lẹ́yìn tóun tá ń jọ́sìn fún, ọba tá ń jọ́sìn fún, tá ń tọrọ nǹkan lọ́dọ̀ ẹ̀, tá ń wárí fún, kò sí lẹ́yìn ọlọ́run. wal màláíkà, bẹ́ẹ̀ náà làwọn màláíkà ọlọ́run wọ́n jẹ́rìí ìjẹ́ kan ṣo ọlọ́run,
wọ́n mọ̀ pé kò sọ́ba kan àfọlọ́hun tá a máa ń jọ́sìn fún ló fi já sí pé àwọn màláíkà ìjọ́sìn wọn wọ́n ṣe fọ́ba kan àfọlọ́hun ìjọ́sìn ò dàrú lọ́dọ̀ àwọn màláíkà ọ̀dọ̀ àwọn èèyàn ìjọ́sìn ti dàrú. bákan náà wà ulul ilmi àtàwọn onímọ̀ àwọn náà jẹ́rìí wípé ìjẹ́ kan ṣe ọlọ́run ọba ò pé méjì. àwọn onímọ̀ oníkọ́ Imam Bilkisti àwọn onímọ̀ tí wọ́n dúró pẹ̀lú òdodo kì í ṣe gbogbo onímọ̀ olùkọ́ ọlọ́run náà ọ̀là èèyàn lè jó mímọ̀ kó mọ́ jẹ́ kọ́ Imam Bilkisti èèyàn lè jó mímọ̀ kó mọ́ jẹ́ kọ́ Imam Bilkisti náà lọ́lọ́run fi sọ wípé nígbà tó jẹ́rìí ara ẹ̀ ọ̀nà àwọn màláíkà náà jẹ́rìí àwọn onímọ̀ tí wọ́n dúró pẹ̀lú òdodo wọ́n jẹ́rìí ìjà sí pé ọlá ń bẹ fún mímọ̀ lọ́dọ̀ ọlọ́run. àdánù dúró díẹ̀ a máa tẹ̀síwájú. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ̀sùn máa rí ẹ̀kọ́ ìsìnkọ́ lórí ìkànnì yìí náà ni o. òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna. ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. àtúnkìrà wa lẹ́ẹ̀kan sí lórí ọ̀rọ̀ ìmọ̀ àtọ́ láti ń bẹ fún mímọ̀ náà látún bẹ à ń sọ fúnra wa pé ọlọ́run ọba gangan jẹ́rìí ara rẹ̀ àwọn màláíkà jẹ́rìí ọlọ́run lẹ́yìn ọ̀rọ̀ nìtọ́lọ́run ọba sọ tó sọ̀rọ̀ àwọn màláíkà ọ̀rọ̀ onímọ̀ ló sọ jásí pé tọ́ ọba ti ní mímọ̀ ó ti wà nú ẹni tọ́lọ́run ọba dámà ọlọ́run mẹ́ẹ̀ onímọ̀ ní ọlá lọ́dọ̀ ọlọ́run bó ṣe lọ́lá lọ́dọ̀ àwọn èèyàn láyé ọ̀dọ̀ èèyàn ní kankan ó lọ́lá lọ́dọ̀ ọlọ́run ọlá tó ní lọ́dọ̀ ọlọ́run ju tèèyàn lọ. bákan náà ọlọ́run ọba àlékè ọlá níbi tí ìmọ̀ ni ibi tó lọ́lá dé ọlọ́run jẹ́ àmọ̀ pé ń bi wá wípé ṣó mímọ̀ àtàláìmọ̀ kan jà lè fi wọ́n wéra wọn bí ẹ̀yin náà wò ó kọjọ́ra wọn káwá fi ẹni tó nímọ̀ àtẹni tí ò nímọ̀ ká fi máa wéra wọn wọn yìí ṣe nǹkan kan náà onímọ̀ lọ́lá jù aláìmọ̀ lọ tó pọ̀ rẹpẹtẹ. bákan náà ọlọ́run ọba àlékè ọlá a máa ṣe àgbéga fún onímọ̀ lára àwọn ọlá tí ń bẹ fún ìmọ̀ òun ni pé kọ́lọ́run máa ṣe àgbéga fẹ́ni tó bá gbé ìmọ̀ lọ́wọ́ tí ń lo ìmọ̀ tọ́lọ́run nífẹ̀ẹ́ sí. ọlọ́run sọ ní Al-Qur'ani ó ní yarfa'illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat. ọlọ́run ní òun a máa ṣàgbéga fáwọn tani àwọn tó já sí pé wọ́n gba ọlọ́run ọba gbọ́ àwọn tí wọ́n nígbàgbọ́ ọlọ́run a máa ṣàgbéga fún wọn yóò máa gbé wọn ga látara gbàgbọ́ wọn tó bá ti gbàgbọ́ pé kò sọ́ba kan àyàfọ́ ọlọ́run gbàgbọ́ wípé ọlọ́run ó ṣàgbéga fún ẹ gbogbo bí tó bá ń dé àgbéga ni ó máa jẹ́ tiẹ̀. walladhina utul ilma darajat bákan náà gbogbo àwọn tó já sí pé ọlọ́run ọba bá fún ní mímọ̀ àgbéga tí wọ́n ó tún máa ń ga jù àgbéga tó ọlọ́run ó ṣe fún wọn ọlọ́run ó gbé wọn ga wọ́n máa pòkìkí wọn lọ́tún wọ́n máa pòkìkí wọn lọ́sì nítorí nǹkan méjì làwọn papọ̀ láàrin ìmánu àti mímọ̀ wọ́n nímọ̀ wọ́n tún ní ìgbàgbọ́ wọ́n gbọ́ ọlọ́run gbọ́ wọ́n tún nímọ̀ níbẹ̀ ni ọlọ́run ó ṣe kíni fún wọn yóò gbé wọn ga àgbéga tó ga tó pọ̀ náà lọ́lọ́run ọba ó ṣe fún wọn látara mímọ̀ ìmọ̀lúnyọlá ẹwà mímọ̀ ẹjá gbìyànjú àwa anábìwá Muhammad ó wá láti ní àtinú súnà ládọ̀ anábìwá Muhammad láti fi ṣàlàyé ọlá tí ń bẹ fún mímọ̀ láti ṣàlàyé ẹ̀ anábì ní láyé tá a wà yìí man salaka tariqan yaltamisu fihi ilman anábì ní gbogbo ẹni bá tọ̀ ọ̀nà mọ̀ láyé
tó la ọ̀nà mímọ̀, ọ̀nà tí ń gbà wá mímọ̀, tí ń tọ ọ̀nà nì láyé tá a wà yìí. Ó ní sahalallahu lahu tariqan ila al-jannati. Ó ní irú eléyìí Ọlọ́run ti lànà àlìjánà fún. Ẹ pé gbogbo ẹni tó wá ti nímọ̀ láyé tó jẹ́ ìmọ̀ tọlọ́hun tí ó fi mọ ìntọ́da yàtọ̀ sí tí ọ̀dá, ìntọ́tọ́ yàtọ̀ sí tí ọ̀tọ́, ìntó yẹ ó ṣe yàtọ̀ sí tí ò ṣe, gbogbo eléyìí Ọlọ́run ti lànà àlìjánà fún. Àkí gbogbo onímọ̀ kókó eríire. Ànábì tó wá ní wà innal malaikata, Ànábì ní àwọn màláíkà látàdọ̀hùn àjìní hátà lítọ́ líbìlẹ̀ ilmi rìdọ́ bímọ yẹ̀sìnáhùn. Ó náà àwọn màláíkà tẹ̀rí nì wọ́n a máa rẹra wọ́n lẹ̀ fún gbogbo ẹni tí ń jó ní mímọ̀, tí ń wá mímọ̀, fún gbogbo ẹni tí ń wá mímọ̀. Àwọn màláíkà wọ́n a máa rẹra wọ́n lẹ̀, wọ́n máa rẹra wọ́n lẹ̀ fún, wọ́n máa rẹra wọ́n lẹ̀ fẹ́ni tí ń wá mímọ̀. Bákan náà wà innal alima, ẹ máa wọ ẹni tí ń wá mímọ̀, onímímọ̀, la yastaghfiru lahu ma fi samawati wa ma fil ardi. Ànábì ní gbogbo ohun tí ń bẹ ní sánmà àti gbogbo ohun tí ń bẹ nílẹ̀ wọ́n máa tọrọ àforíjì fún. Ọlá wo lójú bẹ́ẹ̀ lọ kí gbogbo ohun tí ń bẹ ní sánmà àti gbogbo ohun tí ń bẹ nílẹ̀ kí wọ́n máa tọrọ àforíjì fẹ́ni tí ń wá mímọ̀, wọ́n máa tọrọ àforíjì fún. Ànábì ní wal khaytanu fi jawfil ma'i, àtàwọn ẹja tí ń bẹ nínú búdò wọ́n máa tọrọ àforíjì fẹ́ni tí ń wá mímọ̀, wọ́n máa tọrọ àforíjì fún. Ọlá wo lójú bẹ́ẹ̀ lọ, ọlá wo lójú bẹ́ẹ̀ lọ lára àmọ́ fẹ́ni tí ń wá mímọ̀, ọlá wo lójú bẹ́ẹ̀ lọ. Ànábì ní wa inna fadlal alim ala al-abidi. Ànábì ní ọlá tí ń bẹ fún ní mímọ̀ lórí olùjọ́sìn, ẹni tí ń ṣe ìjọ́sìn tí ò ní mímọ̀, ń kẹ́ ń ṣe ìjọ́sìn náà gẹ́gẹ́ bó ti yẹ sí ló ń ṣe. Ànábì ní ọlá onímímọ̀ lórí ẹni tó já sí pé olùjọ́sìn Ọlọ́run ọba lòun kò ní mímọ̀, kò nímọ̀ tó. Kafadilil qamari laylatal badri ala sa'iril kawakib. Ànábì ní ọlá ẹ̀ ó dà gẹ́gẹ́ bí ọlá òṣùpá ọjọ́ 14 tó mọ́ ń tàn gbòó lórí gbogbo àwọn ìràwọ̀ tí ń bẹ ní sánmà. Bọ́lá onímímọ̀ bó ti rínú nì. Ọlá onímímọ̀ yóò tàn gbòó ní sánmà. Wa innal ulamaa warathatul anbiya'i, nítorí pé àwọn onímímọ̀ àwọn ni wọ́n jogún àwọn ànábì Ọlọ́run. Iṣẹ́ tọ́lọ́run rán àwọn ànábì pé kí wọ́n wá jẹ́ láyé, kí wọ́n wá fún ìmọ̀káyé ni. Kò sí wá síṣẹ́ kan táwọn onímímọ̀ jókòó tì tí wọ́n ń jẹ́ bí kì í bá ṣe pé wọ́n ń jíṣẹ́ àwọn ànábì Ọlọ́run. Wa innal anbiya'a, àwọn ànábì Ọlọ́run tẹ̀ríìnì lam yuwarithu dinaran wala dirama. Àwọn ànábì Ọlọ́run wọn jogún owó, wọn lógún owó, wọn lógún dírámù, wọn lógún dínárì, wọn lówó kan lẹ̀. Ẹ̀rí àwọn náà wa innama warasul ilma, wọ́n jogún ìmọ̀ ní ìmọ̀ làwọn náà jogún látọ̀dọ̀ Ọlọ́run. Wọn rí nǹkan kan fílẹ̀, wọn fowó lẹ̀, ìmọ̀ ni wọ́n fílẹ̀. Gbogbo ẹni bá wá dì mọ́ ìmọ̀ nì tó wá ìmọ̀ eléènì ó ti rí nǹkan, ó ti là, ó ti rọ́nà ọ̀là dìmú. Ló yá sí pé gbogbo àwa tá a jẹ́ mùmínì ká lọ mọ̀ wípé kò sí ipò kan láyé tó kọjá ipò onímímọ̀. Ọlá kan ò kọjá ọlá mímọ̀ láyé o, bẹ́ẹ̀ náà nípò kan ò sì kọjá ipò onímímọ̀. Bó bá ní mímọ̀ ó ti lọ́lá, bó bá ní mímọ̀ ó ti nípò tó ga, ó ti ń bẹ láyé tó ga láyé, ó ń bẹ láyé tó ga lọ́dọ̀ Ọlọ́run. Àyàfi tó bá ṣe fẹ́ Ọlọ́run pẹ̀lú mímọ̀ nìkan ló kù, làbùkù ọmọ kan ọ lára àmà. Àmọ́ tó wá ti já sí pé fẹ́ Ọlọ́run ló ń ṣe lára mímọ̀, ó ti ga láyé. Torí gbogbo àwọn tí ń ga láyé wọ́n ga látara àmọ́ ni. Gbogbo ẹni bá fẹ́ ga láyé kò lè ga látara nǹkan kan àfi kó ní mímọ̀.
bọ́ bá ti ní mímọ̀ wà láyé ọ̀gá ká gbìyànjú ká wá mímọ̀. Ìlànà ànábì lórí mímọ̀ yìí òun náà ni wípé ìmọ̀ yìí ànábì ṣe lọ́rọ̀ yẹn wíwẹ́ ànábì ṣe lọ́rọ̀ yẹn fún gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí ló fi já sí pé talabul ilmi faridatun ala kulli muslimin wa muslima ọ̀rọ̀ yẹn ni kéèyàn wá mímọ̀ ọ̀rọ̀ yẹn ló jẹ́ fún gbogbo ẹni bá jẹ́ mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin. Ó gbọ́dọ̀ jókòó kó sọ pé tàwọn kan ni àwọn àfáà ló ní ọ̀rọ̀ ìmọ̀ àwọn àfáà nìkan ló jẹ́ lógún láà ìwọ ọ̀fẹ́ mọ̀ ni ọ̀fẹ́ nímọ̀ ni. Ìmọ̀ Ọlọ́run ọba ṣe ní dúkìá gbogbo àwọn èèyàn tá ń bẹ láyé tí kálukú ọmọ mú tiẹ̀ láyé ẹ̀ kì í ṣe pé àwọn kan débẹ̀ wọn kó tán ẹnìkan kò lè kó tán ẹnìkan ò lè ké tán ẹnìkan ò lè kó tán odò ní tẹ́nìkan ò lè wẹ̀ ẹ́já kálukú ọmọ wẹ̀ tiẹ̀ ń bẹ ni. Kálukú ọmọ wẹ̀ tiẹ̀ yóò lúwẹ̀ débi tí ó lúwẹ̀ dé yóò jáde bí ọ̀nà bá tún wọbẹ̀ ó rí tiẹ̀ mú bọ́lọ́hun ti sọ̀rọ̀ ọmọ nú ni. Ọlá pé ìmọ̀ ànábì ṣe ní ọ̀rọ̀ òyàn ló fi já sí pé ìgbà ànábì ń bẹ láyé kò mú ìmọ̀ ọ̀rọ̀ ìmọ̀ kò fọwọ́ yọ̀bọ́kẹ́ mu pẹ̀lú àwọn sàhábà. Ọwọ́ gidi ó mú ilé kókó ló fi mú ọ̀rọ̀ ìmọ̀ pẹ̀lú àwọn sàhábà ẹ̀rì ló fi já sí pé ó ní ìnáyà ànábì ní àmójútó fún ọ̀rọ̀ mímọ̀ ní àmójútó tó ní agbára nítorí káwọn sàhábà rẹ̀ nítorí ó mọ̀ páwọn tóun fẹ́ fẹ̀yìn lẹ̀ fún un ni bóun bá lò mọ̀ tóun lọ táwọn tí wọ́n fẹ́ rú ẹ̀yìn lẹ́yìn tóun ò bá nímọ̀ nǹkan ti bàjẹ́ ló fi já sí pé mọ́náàjì ẹ̀ òun náà ní wípé talabul ilm faridatun ala kulli muslimin wa muslima. Wíwá mímọ̀ ọ̀rọ̀ èèyàn lànábì pé fún gbogbo ẹni bá ti jẹ́ mùsùlùmí láyé ó gbọ́dọ̀ wá mímọ̀ pàtàkì jùlọ ìmọ̀ ẹ̀sìn tá à ń bẹnu èyí ó gbọ́dọ̀ mọ̀ àti gbogbo ẹni bá jẹ́ mùsùlùmá lóbìnrin ó gbọ́dọ̀ mọ̀ ló fi já sí pé ànábì wa Muhammad nígbà ń bẹ láyé rabbal ulama ànábì ó tọ́ àwọn kan pé àwọn eléyìí olùmọ̀ ó kọ́ wọn débi pé ìmọ̀ yé wọn sí àwọn eléyìí àwọn ni wọ́n fẹ́ dilé mú lẹ́yìn mi ó kọ́ wọn ó láwọn kan tí a sì pé àwọn olùmọ̀ gidi náà làwọn eléyìí tí a sì pé tí n bá tẹ̀ mò ń bẹ láyé àwọn wọ̀nyí wọ́n tó láti mọ̀ fi ránṣẹ́ síbi kan ó tún ná wọn hamalatul ilmi lil bashariya àwọn tó já sí pé ìmọ̀ ni àwọn fi mọ̀ lọ jíṣẹ́ fáwọn èèyàn ni mọ̀ gbé lọ́dọ̀ àwọn èèyàn mọ̀ rán wọn ṣẹ́ ẹ lọ lú báyìí ẹ lọ bí báyìí ẹ lọ tàn náà mọ́lẹ̀ sí ìlú báyìí ẹ lọ jíṣẹ́ níbi báyìí ànábì láwọn èèyàn bẹ́ẹ̀ tó sí pé òun náà ló pèsè wọn ó ṣiṣẹ́ wọn nígbà tí ń bẹ láyé ó mójútó wọn ó kọ́ wọn ní mímọ̀. lẹ́fìrí pé ìgbà ànábì ò sí láyé àwọn tó ṣẹlẹ̀ báwọn sàábì ò bá nímọ̀ ni wọn lè kojú ẹ̀. ẹ wo àkọ́kọ́ ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tánàbí ò sí láyé tí ò sí láyé mọ́. níṣẹ̀lẹ̀ tí ó lágbára òun náà ni ìṣẹ̀lẹ̀ àrídà àwọn tí wọ́n kúrò nínú ìsìláàmù nítorí pé ànábì kú. àwọn tí wọ́n fi ìrun lẹ̀ tí wọ́n kírun nígbà ànábì kú láyé àwọn tí wọ́n fi zaka lẹ̀ tí wọ́n láwọn ò yan zaka nígbà ànábì Muhammad kú tó kú láyé. àwọn ta ló fèsì wàhálà ni bí ìbá ṣe àwọn tánàbí fílẹ̀ àwọn sàhábà Abubakar ló fèsì wàhálà ni àtàwọn tí wọ́n pẹ̀lú ẹ̀ inú àwọn sàhábà bí ó bá nímọ̀ báwo ni ó ti ṣe òun ló fèsì ẹ̀ ó dojúkọ ó sì fèsì ẹ̀ pẹ̀lú wàhálà pọ̀ kò kọ́ ohun tí ó ṣẹlẹ̀ débi pé ń fọlọ́hun búra wípé wàláhì mo fi ọlọ́run ọba búra la uqtilanna man farraqa bayna salati wa zakat gbogbo ẹni tó bá ṣe òpínyà
láàrin ìrun àti zaka ìgbà ànábì ò sí láyé mọ́ ń gbógun tí wọ́n ń bá wọn jà. Gbogbo àwọn tí wọ́n torí pé ànábì kò láyé wọ́n láwọn ò ṣẹ̀sìn mọ́, wọ́n torí pé ànábì kò láyé wọ́n láwọn ò yan zaka mọ́, èmi ń bá wọn jà ń gbógun tí wọ́n. Nítorí pé fa inna zakata hakul mali, zakata rí ní ẹ̀tọ́ owó ní ta gbọ́dọ̀ yọ nínú owó, a gbọ́dọ̀ yọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó wa lónìí nísìnyí wọn mẹ̀tọ́ owó, wọn mẹ̀tọ́ owó, àwọn tí wọ́n mẹ̀tọ́ ẹ̀ wọn tó nǹkan, wọn tó nǹkan. Abubakar ló kojú wàhálà ni, wọ́n jagun ni, ogun rídà wọ́n jà, tí wọ́n fi dá ọ̀pọ̀lọpọ̀ èèyàn padà sínú Islam tí wọ́n bá nímọ̀ tẹ́lẹ̀ ńkọ́. Wọ́n bá nímọ̀ báwo ni wọ́n ṣe lè ṣe, wọ́n bá nímọ̀ lẹ́yìn ànábì báwo ni wọ́n ṣe lè kó àlùkùránì jọ látara àmọ́ tí wọ́n ní wọn kò jọ. Àwọn tí mọ̀mọ́ ń ṣe nìní, ìmọ̀mọ́ ń tún nǹkan ṣe ni kì í ba nǹkan jẹ́. Ló fi já sí pé ànábì wa Muhammad àwọn sàhábà rẹ̀ gbogbo gba ànábì a máa bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ mímọ́, gbogbo ṣe sí àwọn sàhábà kọ̀ọ̀kan ànábì a fi wọn pàkíyèsí wọn lórí mímọ́ pé n tó ṣe yìí ìmọ̀ wo ló ń bẹ lára n tó ṣe yìí. Ànábì ó ṣàkíyèsí ìṣesí ìsọ̀rọ̀ sí gbogbo àǹfààní tó bá yẹ kí wọ́n rí látara ẹ̀ ànábì ó fi kọ́ wọn. Bẹ́ẹ̀ni, nítorí pé àwọn kan ìmọ̀ ẹ̀sìn ànábì ní sọ̀kalẹ̀ fún àwọn sàhábà kọ́, àwọn ìrìnsí wọn ìṣesí wọn ànábì ó máa wá ṣàlàyé fún wọn lérí ẹ̀, yóò máa wá kọ́ wọn lẹ́kọ̀ọ́ lérí ẹ̀ tí wọ́n fi mọ̀ pé èyí táwọn ṣe yìí ń bẹ lójú ọ̀nà, èyí táwọn ṣe yìí kò sí lójú ọ̀nà. Ẹ̀tọ́ ni fáwa náà lóde òní láti lè mọ polongo mímọ̀, ká fún mímọ̀ ká jẹ́ káwọn èèyàn mọ mímọ̀, kó lè jẹ́ àǹfààní fún mímọ̀, pàtàkì jùlọ kó lè jẹ́ àǹfààní fún ìsìláàmù tá ń bẹ nínú ẹ̀, kó lè jẹ́ àǹfààní fún. Ànábì rọ̀ àwọn sàhábà ó rọ̀ wọn ní mímọ̀. Náà ni ìjọ́ tí ànábì wa Muhammad tánàbí ń sọ̀rọ̀ níjọ́ kan tánàbí ní wàfí bódéyìn áàdìkún sọ́dákọ̀. Ní gbogbo ìgbà tí ọkọ ìyàwó pẹ̀lú ẹlẹ́tọ̀ rẹ̀ ìyàwó rẹ̀ tó jẹ́ lẹ́tọ̀ rẹ̀, ànábì ní gbogbo ìgbà tí wọ́n bá ti lè jọ ń ṣe àṣepọ̀ tí wọ́n bá ń súnmọ́ra wọn, wọ́n ń ṣe sàárà ni, wọ́n máa kọ sílẹ̀ fún wọn pé wọ́n ń ṣe sàárà ni, wọ́n ń ṣe sàárà ni. Ànábì ò sọ̀rọ̀ ní kó dákẹ́ kó sì dákẹ́ ń bẹ̀lẹ̀ kan náà. Ànábì rí pé bóun ṣe sọ́ ni àwọn ẹlòmíì lè wọ́n pé gbogbo ìgbà tó bá ti ń súnmọ́ èyí yóò wo obìnrin òun ṣe sàárà ni. Ànábì ní kò rí bẹ́ẹ̀ o. Torí àwọn sàábé wọ́n bí pé qalu ya Rasulullah àyàtì àdùnà ṣàwọ́ta owó yakunu lahu fiha ajr. A máa lọ dín nǹkan gbádùn wa, a máa lọ jẹ gbádùn irú gbádùn yìí. Bàbá ti ń jẹ gbádùn yìí a sì máa gbaládá níbẹ̀ lẹ́ẹ̀kan náà. Ànábì sọ fún wọn pé bẹ́ẹ̀ ni. Àmọ́ ẹ lọ mọ̀ ṣe mọ̀ dájú wípé law wada'aha fi harami akana alayhi wizr. Ṣé tó wá já sí wípé ó lọ obìnrin tí ìṣẹ̀lẹ̀tọ̀ ẹ̀ lọ́lọ́ bá lájọṣepọ̀, ṣe rí wípé ó ti dẹ̀ṣẹ̀ fún, ṣé ìṣepọ̀ ti dẹ̀ṣẹ̀ fún ni àwọn sábẹ́ níbẹ̀ ni ó ti dẹ̀ṣẹ̀ fún ni bẹ́ẹ̀ ni. Bí èèyàn bá lọ di obìnrin tó bá lọ ọ̀dọ̀ obìnrin tí ìṣẹ̀lẹ̀tọ̀ ẹ̀ tó lọ bá lájọṣepọ̀ ó ti dẹ̀ṣẹ̀ fún. Àwọn sábẹ́ níbẹ̀ ni Ànábì wa ń sọ wípé wa kadhalik iza wada'aha fi halalin kana lahu ajr. Bọ́bá ti wá já sí pé ẹlẹ́tọ̀ ẹ ló fi nǹkan ọkùnrin rẹ̀ sí ní ló fi ṣe àjọṣepọ̀ pẹ̀lú ẹ̀ tó wá já sí pé ẹlẹ́tọ̀ ẹ ní ọmọ gbalada. Ó fi kọ́ wọn láti mọ̀ wípé kò dá kí èèyàn ṣe ṣìnà.
ẹwà àwọn àfáà níbi ṣìnà lónìí, àwọn àfáà àwa imam átùmọ̀ sọ́lá ìyẹn ara wa pé àfáà alágbẹ́já ó hásúwátù nìsá ìsérí nítìjú mọ́, nítìjú kò rọrùn fáfà lóde òní láti sọ̀rọ̀ nípa ṣìnà, láti ṣe wá sí fáwọn èèyàn nípa ṣìnà, torí pé ó mọ̀ pé odò kan ní táwa àfáà akó sínú ẹ̀ ó pọ̀. Kí ni ṣe wá? Ta ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́, à ń kọ́ àwọn èèyàn ní mímọ́ ni a mọ̀ pé bá a ti ń kọ́ wọn ni ìwà wa gbọ́dọ̀ kọ́ wọn, bá a ti ń fẹnu kọ́ wọn ni tá ń ṣe wá sí ni ìwà wa wọ́n fẹ́ wò wá wọ́n fẹ́ wo ìrí wa. ṣìnà tó ń sọ fún wọn pé kò dá ni wọ́n fẹ́ wò wọ́n náà pẹ̀lú ẹ̀. ẹ wò ìtàn Ànábì sọ fáwọn sàábé tó fi kọ́ wọn lẹ́kọ̀ọ́, tó fi kọ́ wọn ní mímọ̀. àwọn sàábé ò rí Ànábì níbi títí ń ṣe ṣìnà. àwọn ọ̀rọ̀ àwọn àfáà kò rí bẹ́ẹ̀ lónìí, ọ̀rọ̀ àwọn àfáà kò rí bẹ́ẹ̀ lónìí, àfi k'Ọlọ́run kó ṣàánú wa. Ànábì kọ́ àwọn sàhábà, ọkọ̀ wọn lórí mímọ̀, bẹ́ẹ̀ sì ni àwọn ìgbésẹ̀ wọn kọ̀ọ̀kan bí wọ́n bá ti ń gbé ìmọ̀ tí bá ń bẹ láyé ẹ̀, ẹ̀kọ́ tí bá ń bẹ láyé ẹ̀, Ànábì á máa ṣàlàyé ẹ̀ fún wọn. àìmọ̀ tí bá ń bẹ láyé ẹ̀, Ànábì á máa pè wọ́n sákèsí. èyí tẹ́ ṣe yìí kò dáa, èyí tẹ́ ṣe yìí èyí tó dáa ni. Ànábì á máa pàkíyèsí wọn látara ìṣẹ̀lẹ̀ ìṣesí. Ànábì ò ní wá jókòó níjọ́ kan pẹ̀lú àwọn sàhábà rẹ̀ kó fàsìkò tó fi jókòó ní kó fi ráre, kì í fàsìkò ráre pẹ̀lú wọn. bó bá ti jókòó pẹ̀lú àwọn sàhábà, ìtọ́kàn òun náà ni wípé kọ́mọ kọ́ wọn lẹ́kọ̀ọ́, kọ́mọ fọ̀nà mọ̀ wọ́n bí wọ́n bá ti jọ níjókòó láàrin òun pẹ̀lú wọn. mọ́nájà Ànábì nìní gbogbo bí tánàbí bá ti rí pé ibí yìí ó yẹ ká fún ìmọ̀ ká polongo ìmọ̀, ká lo ìmọ̀ níbí yìí, lẹ́ẹ̀kan náà Ànábì ó lo mímọ̀. kò kàn ní jókòó kó mọ ṣàwẹ́wà lásán. lẹ́fìmọ̀ rí inú àwọn hadisi pé níjọ́ kan Ànábì jókòó ó bá wọn sọ̀rọ̀ ní ó ṣe wáàsí fáwọn ní wáàsí tó já sí wípé ó gbomijé lójú àwọn, ní wáàsí tó gbọ́ omijé lójú àwọn, torí pé àkókò ni Ànábì rí ni ó sì profité occasion ni láti fi bá wọn sọ̀rọ̀. àmọ́ òun ní mímọ̀ lónìí kò rí bẹ́ẹ̀. gbogbo àwọn ìlànà tánàbí ń lò láti fi fún ìmọ̀ká, àwọn ọmọ lò láti fi fún mọ̀ká. a fi mọ̀ ṣàwẹ́wà, a fi mọ̀ ṣeré pẹ̀lú àwọn èèyàn. gbogbo bí ta bá ń bẹ káwa náà mọ̀ gbìyànjú gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ níbi tá a wà ní àti nímọ̀ èyí tá a ní nínú ìmọ̀ tí ń bẹ pẹ̀lú wa náà alhamdulillah, ká mọ̀ fi tọ́ àwọn tá ń bẹ pẹ̀lú wọn tí ṣẹlẹ̀ ní ṣẹlẹ̀ níṣojú wa lọ́dọ̀ wọn, ká mọ̀ tọ́ wọn sọ́nà látàrí ẹ̀. n tó ṣe yìí ọlá tí ń bẹ lára n tó ṣe nì ká ṣàfihàn fáwọn tí wọ́n ń bẹ ń bẹ, táwọn náà rí pé nǹkan yìí nǹkan tó dáa ni kéèyàn máa ṣe. àlébù tí ń bẹ lára n tó ṣe nì níbi tó ti ṣe lẹ́ẹ̀kan náà ká ṣàfihàn kó lè máa jẹ́kọ̀ọ́ fáwọn tí ń bẹ ń bẹ pẹ̀lú wa, táwọn náà máa rí lẹ́ẹ̀kan náà pé n tí lágbájá ṣe yìí àṣẹ n tí ọ̀dá ni. ẹlòmíì tí ń bẹ láàrin wọn títí ń ṣe tẹ́lẹ̀ tí ọmọ pé n tí ọ̀dá ni. tánà bí bá ń ṣe ẹ̀wòjọ́ tí wọ́n ń sọ̀rọ̀ èso dàbídùn, afẹ́ ta èso dàbídùn tútù àti gbígbẹ afẹ́ wọn. tani o mọ̀ pé èso dàbídùn tútù tá a bá kó sínú kìló yóò tẹ̀ wọ́n, kò ní gba mélòó kan tí ó fi tẹ̀ wọ́n. àmọ́ gbígbẹ bẹ́ẹ̀ bá kó gbígbẹ sérí òṣùwọ̀n lẹ́ẹ̀kan náà yóò gbà yí tó pọ̀ kó tó di pé yóò gbà ju èyí tí tútù gbà lọ kó tó di pé yóò tẹ̀ wọ́n. ẹ má fi tútù fi ta gbígbẹ. Ànábì kọ̀ fáwọn sàhábà lẹ́ẹ̀kan náà ni ẹ má fi tútù, ẹ má ta tútù ní dédé ti gbígbẹ, torí pé ẹ̀yin náà mọ̀ pé gbà tí ń bẹ ní tútù ó wúwo, lẹ́yìn ìgbà tó bá gbẹ tán kò ní tó nǹkan kan mọ́. kí Ànábì fi kọ́ ń bẹ ni Ànábì kọ̀ rìbá ni, torí pé ni tí ó wọn èso dàbídù tútù tí wọ́n ní dédé gbígbẹ tí ò sì jọra wọn, tí ń lo ìwọ̀n tútù tó fi ń wọn gbígbẹ ó pọ̀ ju tútù lọ.
ànábì ti rí pé rìbá ti wọnú tó ṣe nì lẹ́ẹ̀kan náà ànábì kọ́ láti lé rìbá jìnà ọ̀nà ànábì nù ní àwọn ọ̀nà ànábì nù ní tó yá sí pé tí bá ti ń rí nǹkan tí ò da lẹ́ẹ̀kan náà yóò máa lo mímọ̀ níbẹ̀ tí bá ń rí nǹkan tó da lẹ́ẹ̀kan náà yóò máa lo mímọ̀ níbẹ̀ táwọn tí ń bẹ níbẹ̀ ni wọ́n mọ̀ jàǹfààní látara ń tó da tí wọ́n rí wọ́n sì máa jìnà sí ní tí ò da tí wọ́n bá rí wọ́n mọ̀ kẹ́kọ̀ọ́ látara ẹ̀ kí àṣẹ nǹkan báyìí ò da tá à ń ṣe tẹ́lẹ̀ àṣẹ léyìí nǹkan tó da ni tá a máa tẹ̀síwájú lérí ẹ̀ láti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwa olùmọ̀ lónìí a máa ń bẹ lójú agbo ohun tí ò da ó máa ṣẹlẹ̀ a nílè kọ́ a nílè sọ a máa rẹ́ lómi tí ó máa ṣe tí ò da báyìí a nílè kọ́ fún pé tí ń ṣe ò da bàbá tí wọ́n ń bẹ níbi tẹ́lómi tí ń ṣe tó da tó yẹ kó já sí wípé a lo mímọ̀ láti yọ mímọ̀ jáde níbẹ̀ pé ntí lágbáyà ṣe ntí dantí ìsìlámù fẹ́ ni ká máa kọ́ ṣe látara ẹ̀ nítorí pé gbogbo àwọn jẹ̀mọ́ wa náà kọ́ ni wọ́n wá lé kéwù àwọn ọmọ kéèké là ń rí lé kéwù ààrẹ àwọn àgbàlagbà kò sí lé kéwù fáwọn àgbàlagbà wọ́n ti lọ bí iṣẹ́ àmọ́rú àwọn occasion tánàbí máa ń profité nígbà tí bá ti ń bẹ pẹ̀lú gbogbo jẹ̀mọ́ mùsùlùmí àtàwọn tó wá kéwù àtàwọn tí ò wá kéwù ànábì yóò profité occasion ni láti lò ó láti fi kọ́ wọn ní mímọ̀ bí wọ́n wá ń bẹ láwùjọ ni bí ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ bó bá jẹ́ ìṣẹ̀lẹ̀ tó dá ànábì yóò pàtàkì ìṣẹ̀lẹ̀ ni bọ́kàn bá ṣẹlẹ̀ tó jẹ́ èyí tí ò dá ànábì yóò takò pé ìṣẹ̀lẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ tí ò dá ni táwọn tí wọ́n ń bẹ pẹ̀lú ẹ̀ wọ́n fi mú lẹ́kọ̀ọ́ ìdájọ́ tó dé mọ́lẹ̀ ànábì yóò lò dájọ́ náà ń bẹ lẹ́ẹ̀kan náà yóò lè jẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn tí ń bẹ ń bẹ bó ṣe tọ́ bó ṣe yẹ fún gbogbo àwa náà tá a jẹ́ olùmọ̀ tá a ń tẹ̀lé ìlànà ànábì wa Muhammad lóde ayé tá a wà yìí bó ṣe yẹ káwa náà ká máa lo ìmọ̀ nínú ká má sọ pé inú kíláàsì nìkan láti fẹ́ máa lọ kọ́ àwọn èèyàn láti fẹ́ máa kọ́ àwọn ọmọ ní kéwú lóòótọ́ àmọ́ kọ́ wọn kéwú nínú kíláàsì àwọn tá a bá ń bẹ láwùjọ tá a rí tí ń ṣẹlẹ̀ tí ò dá ká máa lo mímọ̀ lára ẹ̀ lẹ́ẹ̀kan náà kọ́ máa jàǹfààní fún gbogbo àwọn tí ń bẹ láwùjọ ni gẹ́gẹ́ bá ànábì wa Muhammad gẹ́gẹ́ bí ti máa ń ṣe níbí ni a dànù dúró sí gbogbo èyí tá a wí lónìí àwa tá a wí ọlọ́run jẹ́ ó ṣe wá láǹfààní ẹ̀yin náà tẹ́ gbọ́ ọlọ́run jẹ́ ó ṣe wá láǹfààní gbogbo àwa tá ti ń bẹ lérí ọ̀nà mímọ̀ kọ́lọ́run jẹ́ mọ̀ náà ó ṣe wá láǹfààní gbogbo àwa náà tá a kù ká gbìyànjú ká kọ́ mímọ̀ àwọn ọmọ wa lóde òní ká lé wọn sílé kéwú kí wọ́n lọ kọ́ mímọ̀ kó wọ́n jẹ́ pé lé ìwé nìkan lámọ̀ sáré lẹ́yìn ẹ̀ wàhálà wa ni pé ìwé ní sọ ní dèèyàn láyé ìwé nìkan kọ́ kéwú náà ń sọ̀yàn dèèyàn yóò sọ ọ́ dèèyàn láyé yóò wúlò fún láyé yóò wúlò fún lálùkìyàmà yóò wúlò fún láyé yóò wúlò fún nusàárè yóò tún wúlò fún ní gbangba àlìkìyàmà ẹlẹ́ àwọn ọmọ sílé kéwú kọ́lọ́ mọ́ṣá ìṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa ayé wa ọlọ́run jẹ́ ó dá ìṣẹ̀mí wa ọlọ́run jẹ́ ó rọrùn gbogbo onírà tí ń bẹ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́run kó bá wa lé lọ kó lọ jìnnà gbogbo ẹni tó ti dá fún ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún gbogbo ẹni tí ò ti dá fún ọlọ́run jẹ́ ó dá fún wọn Islam ọlọ́run jẹ́ ó ga jù báyìí lọ gbogbo àwọn tí ó ga tí Islam ó fi ga ọlọ́run bá wa gbé wọn ga gbogbo àwọn tí ó relẹ̀ tí Islam ó fi mọ́ relẹ̀ ọlọ́run má jẹ́ wọn ó relẹ̀ láéláé àlàáfíà wa ọlọ́run jẹ́ ó pọ̀ jù báyìí lọ àìsàn ọlọ́run mọ́ṣá ilé jìnnà sẹ́nì kọ̀ọ̀kan wa gbogbo àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n ń náwó lójú iléeṣẹ́ tá a wà yìí ọlá àwọn owó wọn ọlọ́run má jẹ́ ó bàjẹ́ ọlá ìpè méjì ọlọ́run subhanaka allahumma wa bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al mursalin walhamdulillahi rabbil alamin. Allah